عليكم السلام ورحمة الله وبركاته. Akí Ọlọ́run الله أكبر. ní bí ṣe ń jẹ́ nínú ọlá ẹ̀. الله أكبر. Akí Ọlọ́run bí ṣe ń ṣe nínú ètò ẹ̀. الله. Àwa kí Ọlọ́run الله. lórí bó ṣe ṣe fún èmi àti rẹ tí à ń gbọ́ra wa lóru ìní láàárọ̀ yìí. Léyìí tó ṣe pé ní tí èmi àti rẹ bá ronú dáadáa, kò sí nǹkan tí ó yẹ ká sọ fọ́lọ́run ju pé alhamdulillahi rabbil alamin. الحمد لله. Ìjẹ́ tí wọ́n bá mọ oore tọ́lọ́run ṣe fún wa, tẹ́bi mọ oore tọ́lọ́run ṣe fún mi, tí gbogbo wa tí à ń jọ ń gbọ́ra wa láàárọ̀ yìí, tá a bá mọ oore tọ́lọ́run bá ṣe fún wa, ẹ̀ ṣe fún mi, àìmọ́nú ẹ̀dù. بẹ́ẹ̀ni. Ìjẹ́ tèmi àti ẹ bá mọ̀ bẹ́ẹ̀ pọ́lọ́run ṣe oore fẹ́ni kọ̀ọ̀kan wa, bá a bá tiẹ̀ rántí ààrẹ ti pèsè lánàá tó yẹ pé nígbà ó jí wọn láàárọ̀ yìí nísìnyí, àkùkọ ti kọ lẹ́yìn ọmọkùnrin wọn. الله أكبر. Nígbà wọn jí wọn sáyé láàárọ̀ yìí, lóòótọ́ wọn jí wọn sáyé. الله. Àwọn abájọ sùn lánàá, nígbà tí wọ́n jí láàárọ̀ yìí, ọ̀tọ̀ níbi tí wọ́n sùn sí, ọ̀tọ̀ níbi tí wọ́n ti bára wọn báyìí. الله أكبر. Èmi àti rẹ ta wá sùn, ta sì tún jí sáyé láàárọ̀ yìí, ta tún wá gbápá pàṣẹ gbé agbẹ́sẹ̀ ẹsẹ̀ ṣe gbé alẹ́ ọ̀rọ̀ gidi jáde ń bẹ́ẹ̀. Ǹjẹ́ kò sí kẹtọ́ yẹn ṣe pé alhamdulillahi rabbil alamin. Jẹ́ àdúpẹ́ aṣọpẹ́ àyìnyẹ́ Olúwa. Àdúpẹ́ Olúwa kódà bí ó ti tó àyìnyẹ́ Olúwa. Èmi dúpẹ́ tèmi ò wọ́n náà dúpẹ́ tèmi. Alhamdulillah. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillah. Lẹ́yìn ọpẹ́ yìí, àwa tọrọ kẹ́ àti gẹ̀ fún aṣáájú ayé, aṣáájú ọ̀run, ànábì àgbà nì. Torí àwọn ànábì pọ̀, ṣùgbọ́n ìtọ́ jágbá gbogbo wọn pátá, òun náà ni ẹni tí èmi ń pè ní Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Wọ́n tó ń gbọ́ mi láàárọ̀ yìí, tó bá ní sáhùn bó ṣe wọ́n ṣe dárúkọ ànábì létí ẹ̀ nì, wọ́n náà tó pé sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ẹ̀yin àwa, ẹ̀yin alásàlátù, ẹ̀yin alázìkí, gbogbo yín pátá tẹ̀ ń gbọ́ láàárọ̀ yìí, ẹ yògbó ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Amaluna bayna أعمالنا بين القبول والرياء إلا صلاة على النبي محمد. gbogbo sẹ́ni kọ̀ọ̀kan wọn ti pátá àwẹ̀ tá ń gbà yìí, kì í àmọ́ ilé tá ń ṣe. أعمالنا Gbogbo tá ń ṣe pátá, sàárà tá ń ṣe. أعمالنا Gbogbo sàárà tá ń ṣe ní zakat. أعمالنا أعمالنا بين القبول وردها. Gbogbo ṣẹ́ yòówù ibẹ̀ láàrin bọ́lọ́run ó gbà ni àbí kò ní gbà, Ọlọ́run ó dá padà ni àbí ò ní dá padà. أعمالنا بين القبول وردها لا صلاة على النبي محمد. إلا صلاة على النبي محمد. إلا صلاة على النبي محمد. إلا صلاة Muhammad. صلى الله عليه وسلم. Tó o bá ti ṣe àsàlátù fún ànábì wa Muhammad, صلى الله عليه وسلم. àyànfẹ́ Ọlọ́run ni ẹni tọ́lọ́run ọba tó jẹ́ Shafi'ul Muslimin. صلى الله عليه Ẹni tó sì pa وسلم. àwọn ẹlẹ́ṣẹ̀ láyé lálìkìyámà, láì tẹ́ bá ti ṣàsàlátù fún ọ̀rọ̀ létí ìgbà gbogbo ṣẹ́ta bá ṣe o. Ǹjẹ́ tó bá wá rí bẹ́ẹ̀, gbogbo wa tágbára rẹ̀ pé sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم. Lẹ́yìn náà, àwa kí gbogbo wa pátá, gbogbo wa akíra wa pé a kú sí Ọlọ́run, a kú gbìyànjú
faradà Hmm. a máa kú sùúrù A kú sùúrù o. a kú pé bọ́lá ń ṣe wí bọ́lá ń ṣe ní Ramadan tọdún yẹn wọ̀ torí pé tí wọ́n bá ń pé ọ̀tọ̀ lórìn Ramadan tọdún yìí gan ni a máa pè ní ọ̀tọ̀ lórìn bá ṣe wá ń kíra wa yìí a wá kí gbogbo àwọn tí wọ́n ti lọ náà sọ̀rọ̀ fún wọn torí pé àwọn ò lè bá wa gbà wẹ́ tó rí Allahu Akbar Allahu Akbar. ọlọ́run o a gbé àdúrà náà látòrí bàbá wa àfa gbani àfa gbogbo ayé àfa tó fi ìpáyà ọlọ́run ìbẹ̀rù ọlọ́run tó fi sọ gbogbo ọmọ dèèyàn Hmm. àfa tó pé àti dúdú àti funfun gbogbo ọmọ pé àfa ilé yìí bàbá wa lórí Rahimahullah. ọlọ́run Amin. wọ́n láàyè Ramadan dà lé ní Hmm. wọ́n láàyè tó kọ́ wọ́n lóru àbáríkà tó gbogbo wa ń jẹ rẹ̀ táwọn kan rẹ̀ yìí Hmm. ọlọ́ba ṣẹ́hádà máa sàlẹ̀ nǹkan. Amina. bá ṣàdá fún wa àṣàdá fún bàbá Mufti Kabir bàbá jẹjẹ Hmm. bàbá onísùúrù ni Hmm. bàbá Sheikh Kamaldeen Al-Adabi Rahimahullahu. Amin. bàbá wa Yusuf Al-Argbaji bàbá oníláwàní Hmm. bàbá oníwákà gbogbo àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí a fi wọ́n ṣàkàsọ̀ lórí gbogbo àwọn àfáà wa tí wọ́n ti kọjá lọ síwájú Hmm. ọlọ́run mọ́sà bá wa kẹ́ gbogbo wọn. Amina. bá a ṣe ń ṣàdúrà fún wọn náà ṣàdúrà fún gbogbo àwọn atọ́sẹ̀ wálẹ̀ àwọn òbí ẹnì kọ̀ọ̀kan bàbá ni ìyá ni tí wọ́n ti kọjá síwájú ọlọ́run a ṣàdúrà fún àwọn ọ̀rẹ́ wa gbogbo tí wọ́n ti lọ Hmm. àwọn ará àwọn ọ̀rẹ́ àwọn ojúlùmọ̀ àwọn ọmọ wa tàbí tí gbogbo wọn kọjá lọ síwájú ọlọ́run gbogbo ọ̀nà tẹ́gbọ̀n kan wá gbà kíá ọlọ́run àkẹ́gùn wọn. Amina. La ilaha illallah. Muhammadu Rasulullah. tó láì ní dènà pinnu gẹ́gẹ́ bí ohun tí wọ́n ní ká wá ṣe lénìí òun náà ni pé wọ́n ní ká wá sọ ní ká wá ṣe àkànṣe àdúrà Hmm. àkànṣe àdúrà léyìí tó yẹ pé ní àsìkò tá a wà yìí àsìkò gbígbà àdúrà ni Bẹ́ẹ̀ni. àsìkò tá a wà yìí àsìkò tẹ́dẹ̀ ò gbọ́dọ̀ fi ṣeré ni àsìkò tá a ń bẹ́ẹ̀ yìí àsìkò tó yẹ pé ní ọlọ́run sílẹ̀kùn ó sílẹ̀kùn gbígbàdúrà kalẹ̀ Masha Allah. àsìkò tó yẹ pé ní àwọn màláíkà wọ́n máa sọ kalẹ̀ gírígírígírí Hmm. lẹ́yìn tó yẹ pé ní mẹ́wàá gbẹ̀yìn Ramadana yìí tó kù márùn-ún àbókù mẹ́rin lọ́dọ̀ àwọn míì tí ó fi yọrí yìí ẹ̀dọ́ gbọ́dọ̀ Bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí àwọn alásà wọn ní jí má sùn Jí má sùn. jí má sùn jí má sùn Lájú ẹ lẹ́ o. torí